Africa Content TV. We are very, very important. Bá a ṣàpọ́nlé ìdí ara yín, ìlú àdúrà. Ó dẹ̀ ti pẹ́ tá a ti wá bí Ìlọrin Bàtò. Ikú ọ̀sẹ̀ ó ṣe díẹ̀ láti fẹ́ tó bí ọdún mẹ́fà bí ọdún méje Kúnlé Lágbàkà ní Àlàbí ẹ̀rọ láti wá lẹ́lẹ́yìn. Ìlú wa rẹ̀ kápítà ìlú mi ní ìgbìn iṣẹ́ ọmọ Ìlọrin tún ní mí tọ́lọ́mọ àlùfáà ni mi ò Kúnlé Lágbàkà Àlàbí yíyí wá. Lórí láti jẹ́ wọn àfa ibi àwọn àfa àbá tí wọ́n náà àbágàbá àti ìlú tí náà ni. Aláàbí mọ̀lẹ́ wọ́n ní pọ́n bílé wọ́n abẹ́rẹ́ pọ́tà ló bá tọ́gbọ́ ṣe ṣe pé. Àbí ṣe kankan lẹ́gbẹ̀ẹ́ mi Àlàbí Ajíwá àbá fi tako kankan. Ó má tó ní dọ́là ẹ̀tọ́ máa gbé ẹni yíwá. Òkú tán àǹfààní Kúnlé Lágbàkà Àlàbí Ajíwá. Torí mo mẹ́yìn yẹn, ẹ tún lè bẹ̀rẹ̀ yẹn báyìí. Social media ó burú jọjọ bá so. Ẹni bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ ó bá so òun pọ́n àǹfààní. Ẹ jọ̀wọ́ Ìlọrin bó àwọn sẹ́bọ̀ ìjì bọ̀ ọ́. Ó wà very important tó iṣẹ́ tí mo ṣe pàṣẹ wà ọmọ ọ̀rẹ́. Mo fi ta kẹ́ni kankan Lágbàkà lábẹ́ wọn. Ìlọrin máa ń pè mí, wọ́n náà pè bí ojú rà. Ọ̀gbọ́ni tó wà ṣubú ẹ̀ ṣe dábọ̀ rí àwọn ọlọ́dọ̀rùn àjọṣe. Ọba àgbẹ̀nu sí náà. Ilé ẹjọ́ àdìrí lọ, lọ́dọ̀ rí ọmí àṣà àdìrí wàdó. Ọmọ ṣàlàyé ayé bá àdá sí. Àwọn tẹ̀sítọ́ mi. Ọjọ́dé bá tóbi wájú wú. Ẹgbẹ́nu sí microphone. Láàrin sport. Ọ̀rẹ́ mi jọ, pàdé mi jọ, èèyàn mi jọ, ẹbí mi jọ, tó bá bẹ nínú àwọn tó ní tẹ̀mí, tó bá bẹ nínú àwọn tí ò fẹ́ rere fún mi, ò tètè já ọ́, ó tó pẹ́ o, tètè já ọ́. Àánú Olúwa pọ̀. Ilé tí sọ́jú bẹ́ẹ̀ lọ ara, tètè já ọ́, ó tó pẹ́ o, tètè já ọ́. Tètè já ọ́, ó tó pẹ́ o, tètè já ọ́. Ọ̀yọ́ sọ pé Ajíbọ́lá kò lé àmà. Ìyọ̀dọ̀ náà wò láàmì ìgbésí. Ìyọ̀dọ̀ náà wò pé kí ìdájú bẹ́ẹ̀ lọ. Lójú pé ìdájú lórí pé ìdájú gbàgbà. Ó tó ẹ̀dá àti ọba ní gbogbo. Wọ́n bẹ́ẹ̀ ni. Ọ̀rẹ́ tó wà ní Kúdùsì. Ẹgbẹ́jọ́ mi náà tọ́jà òbíire celebrant gbogbo ẹ̀dá àti ọ̀fẹ́ gbogbo kẹrù lọ́fẹ́ máa nínú ayọ̀ ẹ Ọlọ́run ìwọ̀n bá so báwo bá tiẹ̀ mọ̀ wọ́n. Orí mú wa gẹ́gẹ́ bí ẹrú ọkọ̀ wa sáwọn alágẹ̀jì Alábí. Ẹyọ mélòó ló léwu ìgbé Alábí. Màá tún wà ká so òpin o. Òpó lè wá síbi jẹ́ orí o. Bọ̀lọ̀ lè wá síbi jẹ́ orí. Bọ̀lọ̀ tí ó mọ̀ náà.
Àmínà Àjàó òbílẹ̀ ṣàmọ̀ ọ̀pọ̀ tó lè wá síbi iṣẹ́ o. Ẹ̀bùn tán náà fún àná lé. Ibi wọn fòfò lálẹ́ jí bọ́lá nítorí ẹ̀wẹ̀ ọkọ̀. Ẹṣẹ́ ọlọ́run tẹ̀gbẹ́ ọ̀dẹ́pọ̀ táì. Báwo bá yóò bá sí tí gbìdá bá wà sọ. Ṣé gbà ìjíbọ̀ bá sọ? Mo wọ́n bá mi wá ìdúgbà mi. Ẹ̀rù ṣọpẹ́. Onídọ́kítà ọ̀kadà tó fa tírélà. Ṣé gbà ìjíbọ̀ rẹ̀ sọ? Mo wọ́n bá mi wá ìdúgbà mi. Alábíyá ara onídìrí àríyá. Onídọ́kítà owó tó wà lákàtì hàn. Mi ò ní wá sí, mi ò ní wò sí. Àtúnṣe àtiṣe ó wá wẹ́nu bẹ̀rẹ̀. Owó máa dáṣe yìí ṣe. Àtúnṣe ó wá wẹ́nu bẹ̀rẹ̀. Onídọ́kítà aláṣẹ yìí ṣe. Aláṣẹ Stephen Hotel. Àwọn tí kó àlọ́ rí ẹ̀rọ ìkọ́dà. Ikú àlọ́ ẹ̀rí ọmọ ọjọ́. Ikú àlọ́ ẹ̀rí owó alẹ́ ọdún ní ẹ̀rọ. Ikú àlọ́ ẹ̀rí ìrọ̀bẹ onítọ̀ kí wí tayọ̀ ẹ̀tọ́jú ọláṣẹ́. Ẹ̀tọ́jú ọláṣẹ́ ọ̀lọ́ṣẹ́. Àwọn ìjọba náà rí àdóṣì àṣìṣe. Ọmọ agbẹ́nu gbé òwúrọ̀ tẹ́nu. Láṣẹ́ yóò kí ń dábàá. Àjẹjọ́ ọ̀gbà. Ọláṣẹ́ rú bàbá àgbà. Àwọn olówó ti fẹ́ yóò kí ń dábàá. Àjọyọ̀ ọ̀rọ̀ àgbà mo pàṣẹ fúnra ẹ̀yẹ mi kó má lọ sí wìkí lọ́wọ́ kan ló lè sọ mi. Ikú lórí ayọ̀ ẹ̀kúrọ̀ lọ́dọ̀ Lọ́jọ́ bínú. Ikú kí ló bá wà fún àwọn Ọláṣẹ́ òun káyé. Oyá tó ní wọ́n ti fẹ́ dáwọ́ lè dáwọ́ lè ìbájọ́ bọ́ ẹ̀ dáwọ́ lè. Ilé bàbá pàdé mi lọ́nà. Onílé ọdún ilé. Àwọn alájà rẹ̀. Oyá tó ní wọ́n ti fẹ́ dáwọ́ lè dáwọ́ lè ìbájọ́ bọ́ ẹ̀ dáwọ́ lè o. Kò mọ́ra àmájọ́ dànù kò mọ́ra o. Ìrọ̀nù ọdún yìí ti rí mi. Ayọ̀ nínú ọdún yìí ti rí mi. Ìbùkún ní ọdún yìí ti rí mi. Àgbéga ní ọdún yìí ti rí mi. Ìgbàsíwájú ọdún yìí ti rí mi. Aburú nù ẹgbẹ́ láṣẹ dànù. Ikọ̀ kí ìyanu kan ṣẹlẹ̀ nínú ayé mi kọ́dún yìí ló parí o. Kóòṣù yìí ló parí o. Ọdún yìí tó ti lọ káyé mọ́ pé mo ní bàbá. Kí ló fẹ́ ọmọ wa tó lọ? Ó sọ pé ìwọ́jọ́ tó lúwọ́ ti fẹ́. Àwọn tó náà ṣe ẹ̀ẹ́dẹ́ ní ikú ẹlẹ́rìí.